ọjọ́bọ̀ lónìí ire gbogbo àánú ọlọ́run ni yóò pọ̀ sọ́dẹ̀ nìkan ọ̀kan wa àmín. ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li TV lónìí ti ṣe tọ́ọ̀dẹ̀ ọjọ́ kejìdínlọ́gbọ̀n nínú oṣù kẹta ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Gómìnà ìpínlẹ̀ Ògùn Dapọ Abiodun ló ti sọ ìpinnu rẹ̀ báyìí lánàá tí ṣe ọjọ́rú Wednesday wípé òun ti ṣe ìlérí o wípé láìpẹ́ láìjìnà gbogbo olùgbé ìpínlẹ̀ Ògùn ni yóò bẹ̀rẹ̀ sí ní máa rí ìrẹsì ọlọ́pọ̀ yanturu tòun ti owó tí ò gani lára jẹ o látàrí ìgbésẹ̀ àti ìlànà èyí tí ètò ìṣèjọba rẹ̀ ti ń gbé lọ́wọ́ báyìí tó sì ti wà ní sẹpẹ́sẹpẹ́. Owó tí wọn yóò máa ta ìrẹsì ọ̀hún ló jẹ́ ìdá 50 nínú 100 kúrò ní iye tí wọ́n ń tà àti iye tí wọ́n rà á lọ́jà báyìí. Dapọ Abiodun ní tó bá jẹ́ 10,000 ni wọ́n ń ta àpò báàgì ìrẹsì kan, ó dájú wípé 5,000 ni wọn yóò máa rà. Ó ní iyekíye yòówù tí wọ́n tà á ní ọjà, ó ní ìdá 50 ni wọn yóò yọ kúrò, eléyìí tí ìjọba ìpínlẹ̀ Ògùn yóò máa tà á fún gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Ògùn. Dapọ Abiodun tó sọ ọ̀rọ̀ náà nílé ìjọba èyí tó wà nílùú Abẹ́òkúta tí ṣe olúlu ìpínlẹ̀ Ògùn lánàá níbi àkànṣe ètò ìṣínu ti ọdún àti oṣù Ramadan èyí tó ṣe pẹ̀lú àwọn ìmáàmù gbogbo jákèjádò ní ìpínlẹ̀ Ògùn níbi tó ti ń gba àlejò wọn. Níbi ìṣínu ọ̀hún tó wáyé wò ní ìrọ̀lẹ́ àná ló ti sọ̀rọ̀ náà. Ó ní ṣùgbọ́n kan tó wà níbẹ̀ ni wípé síwájú kó tó di pé gbogbo olùgbé ìpínlẹ̀ Ògùn bẹ̀rẹ̀ sí ní rí ìrẹsì ọ̀hún rà, ó ní gbogbo àwọn òṣìṣẹ́ ọba tùbútùrò èyí tó gbé ìpínlẹ̀ Ògùn dúró ni yóò kọ́kọ́ rí ìrẹsì ọ̀hún rà ní owó eléyìí tí ò gani lára o síwájú kó tó di pé gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Ògùn àwọn náà bẹ̀rẹ̀ sí ní rírà nítorí tìkẹ́tìkẹ́. Lákòótán nínú ọ̀rọ̀ Dapọ Abiodun, ó ké sí gbogbo àwọn ìmáàmù gbogbo níbi àkànṣe ètò ọ̀hún iftar èyí tó wáyé lánàá láti túbọ̀ tẹ̀síwájú nínú àdúrà, fífi ọ̀rọ̀ Ọlọ́run bá àwọn èèyàn àti ṣíṣe àtìlẹ́yìn fún ètò ìṣèjọba rẹ̀ kó lè kẹsẹ̀ járe. Ẹ̀wẹ̀ ṣé Yorùbá bọ̀ wọ́n ní bí oúnjẹ bá kúrò nínú ìṣẹ́bùṣe. Ẹni tó jẹ́ gbajúgbajà ṣòwòṣòwò ní orílẹ̀-èdè wa Nàìjíríà tó tún jẹ́ ọ̀kan lára àwọn ènìyàn tó lówó jù ní orílẹ̀-èdè yìí àti nílẹ̀ adúláwọ̀, Aliko Dangote àtòun àti ẹ̀ka kan nínú ilé-iṣẹ́ rẹ̀ eléyìí tó gbé kalẹ̀ tí kìí ṣe ti ìjọba èyí tó ń nawọ́ rẹ̀ sí àwọn èèyàn èyí tí wọ́n pè ní Aliko Dangote Foundation ADF. Àwọn ni wọ́n ti bẹ̀rẹ̀ báyìí láti bẹ̀rẹ̀ sí ní máa pín ìrẹsì fún gbogbo àwọn ènìyàn ní ìpínlẹ̀ Èkó. Ìrẹsì ọ̀hún tí wọ́n ní ó tó ìdá 80,000 80,000 bags ìrẹsì èyí tí wọ́n yóò máa pín o fún àwọn ènìyàn ní ìpínlẹ̀ Èkó lójúnà láti túbọ̀ nawọ́ rẹ̀ lọ sọ́dọ̀ àwọn ènìyàn tó nílò rẹ̀ láwùjọ. Aliko Dangote tó sọ̀rọ̀ náà nílùú Èkó níbi tí gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú tó ti ń gba àlejò rẹ̀ ní Aláùsá nílùú Ìkẹjà lánàá. Ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ó ní inú òun dùn, ayọ̀ òun kún o láti rírú àwọn ẹlẹ́yinjú àánú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lásìkò tá a wà yìí kí wọ́n tún nawọ́ rẹ̀ nínú ìwọ̀nba ohun tọ́lọ́run fún wọn láti fi fún àwọn èèyàn tó nílò rẹ̀. Ó ní ìrẹsì yìí tó tó 1,100 àpò yìí 80 bags of rice tó jẹ́ 80,000 bags of rice. Ó ní yóò túbọ̀ ṣe àwọn àyíká èyí tí ó mú inú dídùn àti ẹ̀rín bá àwọn ìdílé èyí tó bá gbà wò. Gẹ́gẹ́ bí Aliko Dangote ti sọ, ìrẹsì ọ̀hún tí wọ́n ti ṣe lẹ́jẹ̀wọ́ ó ní kìlógíráàmù 10
10 kg. Ó ní àwọn èèyàn tó tó 1,180 ni ó ní àǹfààní láti gba ìrẹsì ọ̀hún. Ó ní síwájú ìgbà yìí ni wọ́n ti ń pín búrẹ́dì fún àwọn ènìyàn, pàápàá jù lásìkò tí ààwẹ̀ ti bẹ̀rẹ̀. Wọ́n ní ó kéré tán 12 búrẹ́dì ni wọ́n ń pín fún àwọn ènìyàn ní ìpínlẹ̀ Èkó lójoojúmọ́ fún ìṣẹ́nu àti jíjẹ sààrè kí ààwẹ̀ Ràmọ̀dánà kó lè rọ̀ wọ́n lọ́rùn. Ó wá ní ó kù nìbọn rò. Ó ní àwọn ṣì ń tẹ̀síwájú nítorí pé ìrẹsì ọ̀hún èyí tí wọ́n ti ṣe lẹ́jẹ̀wọ́n ó ní kìlógíráàmù 10. Ó ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ní ìjọba ìbílẹ̀ 774 èyí tó gbé orílẹ̀-èdè Nàìjíríà dúró ni wọn yóò ti jẹ àǹfààní ọ̀hún, gẹ́gẹ́ bí Dangote bó ti sọ ọ̀rọ̀ ń bòde lánàá ní ìpínlẹ̀ Èkó. Lórí ipò èyí tí orílẹ̀-èdè Nàìjíríà tó wà pẹ̀lú ètò ààbò èyí tó ti mẹ́hẹ̀, àwọn tí wọ́n jẹ́ àgbààgbà nílẹ̀ Yorùbá pàápàá jù ẹgbẹ́ Afẹ́nifẹ́re, àwọn ni wọ́n ti kọminú sí bí ètò ààbò ilẹ̀ yìí ti rí lọ́wọ́ báyìí, èyí tí ò fún ẹnikẹ́ni ní ìfọkànbalẹ̀ láti sùn ọrùn tàbí díjú lásìkò tí wọ́n bá ń rẹjú lọ́wọ́. Ọ̀rọ̀ èyí tó jẹyọ lánàá lẹ́yìn ìpàdé kan èyí tí wọ́n ṣe nílé ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ aṣíwájú ẹgbẹ́ Afẹ́nifẹ́re ti ọmọ Yorùbá ọ̀hún nílé bàbá náà Pa Ayọ̀ Adébánjọ. Lẹ́yìn ìpàdé náà, ẹni tó jẹ́ akọ̀wé àgbàjọ ọ̀hún èyí tó gbé ọ̀rọ̀ náà jáde, eyín Mọ́gàjí Gbóyèga èyí tó gbé ọ̀rọ̀ náà jáde wípé àwọn lo àsìkò yìí àti àǹfààní náà láti rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wípé ìyà méjì ò gbọdọ̀ jòkú gbé ọmọ orílẹ̀-èdè yìí bí ebi bá tiẹ̀ ń pa ènìyàn bí ètò ààbò bá fẹsẹ̀ múlẹ̀, ọkàn ènìyàn yóò balẹ̀ láti bóde lọ́wọ́ ohun tí ó fẹ́ jẹ. Ó ní ṣùgbọ́n ebi ń pani àti bóde lọ jẹun kéèyàn má bàa kó sọ́wọ́ àwọn ajínigbé tàbí àwọn oníṣẹ́ ibi. Ó ní èyí náà yóò tún múyàn sí èèyàn mọ́lé. Ó ní ìyà méjì ló fẹ́ jẹ òkú gbé ọmọ orílẹ̀-èdè yìí. Ní báyìí wọ́n wá rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ìyí ọmọ ní gbọmọ bí ìrùkẹ̀rẹ̀ ti ń gbọmọ Ọ̀rúnmìlà. Wọ́n ní kí Tinubu àtòun àti àwọn tí wọ́n jọ ń ṣe ètò ìṣèjọba kí wọ́n wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí ètò ààbò èyí tó ń kan àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lóminú tó ń bà wọ́n lọ́kàn jẹ́ ká lè ní ìsinmi kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lè sùn kí wọ́n lè bọ́run, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ohun tí wọ́n sọ lẹ́yìn ìpàdé náà èyí tó wáyé lánàá. Ilé-ẹjọ́ májísírèètì kan èyí tí wọ́n gbé kalẹ̀ tó ń rí sí ìgbẹ́jọ́ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti ju ọmọdékùnrin kan ní ọdún 22 sí ẹ̀wọ̀n ọdún 7 látàrí wípé ó lọ́wọ́ nínú ẹgbẹ́ òkùnkùn ní ṣíṣe gẹ́gẹ́ bí ilé-ẹjọ́ ọ̀hún ti dá ẹjọ́ náà lánàá ti ṣe ọjọ́rú Wednesday ọjọ́ 27 nínú oṣù kẹta ọdún tá a wà yìí. Èyí ni wọ́n ti ju ọ̀dọ́mọdékùnrin ọmọ ọdún 22 tí orúkọ rẹ̀ ń jẹ́ Adéwálé Adénẹ́kàn sínú ẹ̀wọ̀n ọdún 7 gbáko láìsí onídùúró tàbí kí wọ́n gba ẹ̀wọ̀n ẹ̀bẹ̀ rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti sọ. Ilé-ẹjọ́ ọ̀hún tó tẹ̀síwájú lásìkò tí onídàájọ́ ilé-ẹjọ́ májísírèètì náà ọ̀gbẹ́ni O.L. Ọ̀kẹ́ tó ń korò ojú sí ìwà tí ọmọ ọ̀dọ́kùnrin ọ̀hún tó ń wò wípé pẹ̀lú ọjọ́ orí rẹ̀ èyí tó kéré jọjọ ni wọ́n ká àwọn nǹkan búburú mọ́ lọ́wọ́ pẹ̀lú ẹgbẹ́ òkùnkùn ní ṣíṣe ó ní pẹ̀lú ìkìlọ̀ tí ìjọba ìpínlẹ̀ Ògùn àti àpapọ̀ tí wọ́n ti ń kì wípé ọmọkọ́mọ yòówù tí ọwọ́ pálábá rẹ̀ bá ségi nínú ẹgbẹ́ òkùnkùn ṣíṣe yóò fi mú balẹ̀ ẹjọ́, bẹ́ẹ̀ sì ni yóò fi aṣọ pépé láti roko ọba. Adénẹ́kàn tí wọ́n ní ó ń gbé nílé ojúlé 3 Ọláolúwa Close Àrígbáńlá Àrígbájó ní ìjọba ìbílẹ̀ Ifọ̀ ní ìpínlẹ̀ Ògùn. Wọ́n ní lẹ́yìn àtótónu àwọn agbẹjọ́rò èyí tó dúró fún àti ti ìjọba àpapọ̀ àti ti ìjọba ni wọ́n rí wípé ọ̀dọ́mọdékùnrin náà jẹ̀bi ẹ̀sùn méjì tí wọ́n kà sí lọ́rùn. Àkọ́kọ́, nílọ́wọ́ nínú ẹgbẹ́ òkùnkùn. Ẹlẹ́ẹ̀kejì, dídà àlàáfíà agbègbè láàmú, èyí tí wọ́n sì ní má ṣe ní mámọ̀ bí èèyàn bá yọ̀lẹ̀ ẹ̀dà dandan ní báyìí ohun búburú yóò máa yọ onítọ̀hún ṣe Adájọ́ ilé-ẹjọ́ májísírèètì ọ̀hún, adájọ́ májísírèètì Ọ̀kẹ́, ó wá ní láìsí atótónu àbí ẹjọ́ kankan ó
ó ní kí adélẹ́kàn kó máa mú lọ sínú ọgbà àtúnṣe yóò ṣe ẹ̀wọ̀n ọdún 7 gbáko ní gẹ́gẹ́ bí ó ti wà nínú ìwé ìdájọ́ ìpínlẹ̀ Ògùn. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òṣèré sinimá àgbéléwò elédè Yorùbá Ẹniọlá Àjàó mà ti padà sọ̀rọ̀ lẹ́yìn gbogbo awuyewuye ọ̀rọ̀ tó ń lọ lórí bí wọ́n ṣe gbé àmì ẹ̀yẹ obìnrin tó mọra mú jù fún ọkùnrin tí ń ṣe bí abo eyín Bobrisky. Ní báyìí Ẹniọlá Àjàó ti sọ̀rọ̀, ó ní ọ̀rọ̀ yìí ò lè tó bí àwọn ènìyàn ṣe mú nítorí pé ohun tí gbogbo wọn jọ mọ̀ sí ni ó ní lákọ̀ọ́kọ́ ó ní gbígbé àmì ẹ̀yẹ obìnrin eléyìí tí wọ́n gbé fún ọkùnrin tí ń ṣe bí abo Bobrisky yìí, ó ní eré sinimá àgbéléwò onítàgé lásán ni, ó ní àwàdà kẹ́ríkẹ́rí ńlá wọ́n fi ṣe àwọn ò ní lọ́kàn nítorí kókókó bí àwọn ènìyàn ṣe mú ọ̀rọ̀ ọ̀hún wípé bọ́n ṣe fún ní àmì ẹ̀yẹ yìí kò tọ̀nà rárá. Ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ lópin ọ̀sẹ̀ tó kọjá níbi àfihàn sinimá Ẹniọlá Àjàó èyí tó ṣe àfihàn àti ìfilọ́lẹ̀ rẹ̀ èyí tí wọ́n pe sinimá ọ̀hún ní Àjàkájù. Ó ní àtòun àti àwọn ikọ̀ ni wọ́n ti jọ wòye pé kí lohun tí wọn yóò ṣe láti lè jẹ́ kí orúkọ sinimá ọ̀hún kó gba ìlú kan gómìn ìlú tìtì. Ó ní àwọn dàbí ọgbọ́n ni èyí tí wọ́n sì ṣe bí ẹ̀fẹ̀ àti àwàdà kẹ́ríkẹ́rí láti fún Bobrisky ní àmì ẹ̀yẹ èyí tó tọ́ sí obìnrin. Ó wá ní òun fi àsìkò yìí bẹ̀ gbogbo àwọn olólùfẹ́ Fẹ́mi Adébáyọ̀ láti má ṣe sọ ògúlùtù ọ̀rọ̀ sí mọ́ nítorí pé kì í ṣe Fẹ́mi Adébáyọ̀ lẹni tó mú obìnrin tó mọ̀ ṣe dáadáa jù, bí kò ṣe wípé wọ́n kàn pé Fẹ́mi Adébáyọ̀ nìkan ni láti wá gbé àmì ẹ̀yẹ owó ọ̀hún fún Bobrisky gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n ràn lòun jẹ́ Ẹniọlá Àjàó wá ní òun fi àsìkò yìí tọrọ àforíjì ọ̀nà yòówù tí ìgbésẹ̀ náà bá lè dàbí ìbínú. Ó ní ọmọdé ò ní mẹ̀kọ jẹ kó má ra lọ́wọ́ kí àwọn ènìyàn kí wọ́n dákun dábọ̀ kí wọ́n dáríjì òun, bẹ́ẹ̀ sì ni kí wọ́n dáríjì Fẹ́mi Adébáyọ̀. tó ẹ̀yin ará, ìròyìn Fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ fún tòní. títí ojúmọ́ ọ̀la tẹ́tùmọ́ aláàbàní sí ọ̀tún rẹ̀ mí. Àdúrà wa yóò gbà fún mi Adénúgà àtẹnu tó múrò lọ wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan-an ni Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.